Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Gbogbo ọlá gbogbo yìn sí Olúwa lókè ọ̀run. Hallelujah. Ara ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa àti Ọlọ́run wa. Ọlọ́run gbogbo àgbáyé ayé agbéńga ní ìrọ̀lẹ́ yìí fún oore àti àánú yín lórí wa, fún ìpamọ́ àti ààbò yín lórí wa, fún ìdáǹdè yín lórí wa, fún ìkẹ́gẹ́ yín lórí wa. Ebenezer àti fọpẹ́ fún yín, atúfìyìn fún yín, fún oore ọ̀fẹ́ tarí gbà láti wá sórí àkọ́tun ètò Onihinrere Sioni fún tòní. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọkàn wa, iṣan ara wa, omi ara wa, ẹ̀jẹ̀ ara wa dá gbogbo àtọ́lá padà sọ́dọ̀ rẹ. Nítorí pé ẹ̀yin ni ẹ̀ ń jẹ́ Ọlọ́run. Olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa ẹ gba ìyìn wa. Bàbá ẹ gba ọpẹ́ wa. Olùdáǹdè àgbà ẹ gba ìyìn wa. Fún ìrànlọ́wọ́ tí a rí gbà, fún ojú rere tí a rí gbà, fún ààbò tí a rí gbà, fún ọlá yín lórí wa. Nítorí pé ẹ̀yin ṣáà ni Ọlọ́run, tí yín ni ọlá o, tí yín ni ògo, tí yín ni gbogbo agbára. Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run à ń lọ nínú ọ̀rọ̀ yín ló lè wò wá sàn, òun ló lè dá wa nídìí, òun ló lè rà wá padà, ọ̀rọ̀ yín ló lè mú inú wa dùn, ọ̀rọ̀ yín ló lè ṣe ayé wa yẹ fún rere. Ọlọ́run Olúwa ẹ sọ̀rọ̀ agbára yín jáde, ọ̀rọ̀ tó máa wò wá sàn, ọ̀rọ̀ tó máa rẹ̀ wá lẹ́kún, ọ̀rọ̀ tó máa dá wa padà bọ̀ sípò, ọ̀rọ̀ tó máa fún wa ní ìrètí, ọ̀rọ̀ tó máa fún wa ní okun ara àti tẹ̀mí. Lórúkọ Jésù ẹ sọ̀rọ̀ agbára jáde. Bàbá lórí ètò tòní ẹ fẹ́ wá agbára yín hàn. Lórúkọ Jésù Olúwa ẹ fẹ́ wá agbára yín hàn. Bàbá Olúwa ẹ fẹ́ wá agbára yín hàn. Àjíǹde àti ẹ fẹ́ wá agbára yín hàn. Nínú ayé gbogbo kan tó ń wò mí lórúkọ Jésù ẹ ò ní sọkàn. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ò rí ìdáǹdè. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ò rí ọwọ́ agbára Ọlọ́run. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ò rí okun Ọlọ́run. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ò rí ọwọ́ Ọlọ́run. Ẹ ò ní ṣubú ara o, ẹ ò ní ṣubú ẹ̀mí o, ẹ ò rí àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ògo forúkọ rẹ̀, ògo forúkọ rẹ̀, ògo forúkọ Olúwa, ògo forúkọ rẹ̀, ògo forúkọ rẹ̀, ògo forúkọ Olúwa. Amen. Amen. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ọba tó fún wa ní orí ọ̀fẹ́ láti fún wa sórí àkọ́tun ètò Onihinrere Sioni fún títí òní. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlọ́run àti ipá jẹ́ tìrẹ. Ọlọ́run tó ń gbé nínú àwọn ọ̀run, tó fi ọ̀run ṣe ilé, tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀, tó sì fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí ètò yìí. Kí Olúwa kó gbọ́ pẹ́ àti ìyìn wa pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. Ni mo tún kí gbogbo ènìyàn káàbọ̀ sórí àkọ́tun ètò yìí. Onihinrere Sioni, gẹ́gẹ́ bí Olúwa ti máa ń lò wá ní gbogbo ìgbà láti sọ̀rọ̀ agbára rẹ̀ jáde. Mo máa ń sọ dáadáa lórí ètò yìí. Gbọ́ ìwọ ènìyàn, orílẹ̀-èdè, agbègbè, ìjọ Ọlọ́run alààyè, ìgbéyàwó, ìpè, iṣẹ́ ìránṣẹ́ tí kò bá ti fi ti ọ̀rọ̀ Ọlọ́run alààyè ṣe, ó ń fi àkókò ara rẹ̀ ṣòfò lásán ni. Ìdí nìyí tí Ọlọ́run alààyè ṣe rán wa wá láti máa sọ̀rọ̀ agbára rẹ̀ jáde ní gbogbo ìgbà. Nítorí pé kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára, bí kò ṣe nípa agbára ẹ̀mí Ọlọ́run Olódùmarè. Kò sí ẹni tó sì lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a fi fúnra láti ọ̀run wá. A kí wa káàbọ̀ sórí ètò yìí. Lórúkọ Jésù agbára, okun, ìmísí, àṣẹ àti ọlá tí ó wà nínú ọ̀rọ̀ rẹ̀. Lórúkọ Jésù yóò la ayé wa já. Mo ní yóò la ayé wa já. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá lọ́jọ́ tí àná. Gba àná lè nílò ẹ kí program yìí wáyé, kí ló tẹ̀ ṣe program lé ní. A lọ fún iṣẹ́ àkànṣe kan ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbàdúrà fún wa.
for us. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń send voice notes wa All of lórí you WhatsApp. sending voice notes to us on Gbogbo àwọn WhatsApp. tẹ́ máa ń béèrè fún prayer request kan tàbí òmíràn. All of you asking for one prayer request or the other. Ó túmọ̀ sí wípé It means lórí ètò yìí ẹ̀ ń bá wa that lọ. you follow us on this Àwọn ohun program. tẹ́yìn ń ṣe yẹn gangan. That we should do Ó wà lára àwọn nǹkan tó ń fún wa lé encouragement encourages us láti máa tẹ̀síwájú to pé continue. ohun tá à ń ṣe That what yìí we are doing, ó ní ìtumọ̀. it has an impact. Lórúkọ Jésù mo In gbàdúrà. the name of Jesus, I pray. Gbogbo ìpele tí ẹ̀mí Ọlọ́run alààyè rán yín sí Every stages where God has sent you láti ṣe rere láyé to be successful in life. lórúkọ Jésù. In Jesus' name. Ọlọ́run alààyè yóò mú iṣẹ́ rere Àmín níbẹ̀. Jésù. Lọ́sẹ̀ tó kọjá ẹ̀mí Ọlọ́run bá wa sọ̀rọ̀. Last week, the Spirit of God told us something. Olúwa sọ wípé agbára wà nínú He ọ̀rọ̀ said ẹnu there's wa. power in the word of our tongue. Àṣẹ wà níbẹ̀. And there's command therein. Ohun táwọn ènìyàn sọ nípa rẹ kọ́ ló jẹ́ kókó. What people say about you is irrelevant. But ohun tí wọ́n fúnra rẹ bá fẹnu ara rẹ sọ nípa But rẹ. what you say about yourself Òun gangan ló ṣe kókó. is the one that is Nǹkan important. tí ẹ̀mí Ọlọ́run bá wa sọ lórí ètò That's lẹ́sẹ̀ what kọjá God nìyẹn. told us last week. Ará nínú Olúwa. Brethren in the Lord. Olúwa tuntun rán wa wá ní ọ̀sẹ̀ God yìí sent o. us again Láti today bá wa sọ̀rọ̀. to tell us, Láti ṣí wa níyè. to open our Láti mú understanding, wa padà sí bípò. to restore Láti us inú ọ̀rọ̀ rẹ̀. in this Ọ̀rọ̀ world. tí Olúwa fẹ́ bá wa The sọ. one what God will say, wants Ọ̀rọ̀ us to náà say, wà nínú ìwé Jòhánù. is in the book of John, Orí kẹrìndínlógún. chapter 16, Ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. verse 33. Gbọ́ bí mo ṣe máa kà jáde Listen to o. as I read Ìwé it. Jòhánù. John, Orí kẹrìndínlógún. chapter 16, Ẹsẹ̀ verse kẹtàlélọ́gbọ̀n. 33. Ó kàwé wípé It reads, nǹkan wọ̀nyí ni mo ti sọ fún "These yín things have I spoken unto you, tẹ́lẹ̀ kí ẹ̀yin kí o lè ní àlàáfíà that in me ye might have peace. nínú mi. Nínú ayé yìí In the world ẹ̀yin ò ní ye ìpọ́njú shall have tribulation. ṣùgbọ́n ẹ tújú ká. Be of good cheer. Ti ṣẹ́gun ayé. I have overcome the world." Jésù ló sọ̀rọ̀ agbára ìjáde. Jesus said this powerful Tẹ́ bá ka àwọn words. bíbélì kan wá rí pé wọ́n máa ń máàkì àwọn ọ̀rọ̀ Jésù ní red. If you read some Bible, you discover that it has been utilized in Wọ́n red. máàkì red nítorí pé ọ̀rọ̀ agbára It ni. has been marked in red because it's a powerful Àwọn statement. ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àti ìlérí tó jáde lẹ́nu Jésù It olùgbàlà. is one of the prophecies that came out of Jesus' Ó mouth. dúró fún àmúyẹ àti ìgbédìde ènìyàn. It is there for our upliftment. Mo tún máa kà á jáde lẹ́ẹ̀kan I'll read it sí once i. again. Ìwé Jòhánù The book of John, orí kẹrìndínlógún chapter 16, ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. verse 33. Nǹkan wọ̀nyí mo ti sọ fún yín These tẹ́lẹ̀ things have I spoken unto you, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà that ye might have peace nínú mi. in me. Nínú ayé In the world ẹ̀yin ò ní ye ìpọ́njú shall have tribulations, ṣùgbọ́n ẹ tújú ká. but be of good Mo cheer. ti ṣẹ́gun ayé. I have overcome the world. Hallelujah. Hallelujah. Jésù ló sọ bẹ́ẹ̀ Jesus said so, wípé kí a tújú ká. that we should be of good cheer. Mo ti ṣẹ́gun ayé. He has overcome the Ìdí world. nìyí tí kókó ọ̀rọ̀ ètò tòní fi sọ That's fún ẹ why wípé the topic of today is faramọ́ Jésù. stick with Jesus. Faramọ́ ẹni tó ti ṣẹ́gun ayé. Stick with the one who have overcome the Faramọ́ world. ẹni tó lágbára lórí ayé. Stick with the one who have power over the world. Faramọ́ ẹni tó wà níbẹ̀ nígbà tá à ń fìdí ayé sọlẹ̀. Stick with the one who establishes and was there when Faramọ́ ẹni tá a ti earth was up. faramọ́ ẹni tá a ti fún gbogbo agbára láyé àti lọ́run. Stick with the one who has been given power over the heaven Gbọ́ and dáadáa earth. o. Listen Ọ̀rọ̀ carefully. mẹ́ta ló jáde níbẹ̀. 3 words came Ó out. ní mo ti sọ fún yín tẹ́lẹ̀. I have told you before. Mo ti sọ fún yín I've tẹ́lẹ̀. once told you. Abájọ No tí ọ̀rọ̀ wonder Yorùbá sọ wípé that one the ogun Bible said àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. that which has been said exactly. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá That gbọ́n. which has been said Ìyẹn ní ogun tó ti exactly. sọ tẹ́lẹ̀ fún arọ kò ń pa o. The ones that have been said will not kill it. Ìyẹn ni wípé nítorí wípé a ti sọ tẹ́lẹ̀ Because tẹ́lẹ̀. it has been said before. Bẹ́ẹ̀ ni kẹ́ arọ tó ti àwa sì gbọ́n nínú Kristi. And we are wise in Christ. A ní òye nínú Kristi. We have understanding in A ní Christ. ìgbédìde nínú We have Kristi. upliftment in A ní Christ. àṣẹ nínú Kristi. We have that command in Orin wa Christ. kan nínú àwọn orin inú ìwé wa kan One sọ̀rọ̀ of àgbà our ọkùnrin hymns ẹgbẹ̀rẹ̀. says something Ó ní powerful. èmi ó ṣekùn nítorí ìpọ́njú He said, why will I murmur because of tribulation? tàbí ìrora ó ti sọ tẹ́lẹ̀. Or pain because he has said it before. Ó ní mo mọ̀ ọ̀rọ̀ rẹ̀ fáwọn ajogún ìgbàlà. I know his word for those who have Ó overcome. ní wọn kò lè ṣàìkọjá láàrin They wàhálà. will never go without being troubled. Àwọn tó kọ yẹn sọ pé òun ti mọ ọ̀rọ̀ rẹ̀ He know his words fáwọn ajogún ìgbàlà. for those who have overcome. Ìyẹn ni pé àwọn àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kan wà fáwọn tó ti jogún It ìgbàlà. means that there were prophecies for those who have overcome. Ó ti kà á. It has been read Ó ti mọ̀ ọ́. and it has been Ó understood ti yé e. and it has been Ìpè digested. fáwọn ajogún ìgbàlà. For those who have overcome, Bó ṣe rí rèé o. this is how it will be. Wípé kò sóhun tó lè ṣẹ̀ jẹ́ láyé. No matter what you want to wear, you want to get to in life, Wọn kò lè ṣàìkọjá láàrin they will wàhálà. never go without being troubled. Hallelujah. 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 Hallelujah.
Hallelujah. owó Yorùbá sì sọ kankan o. Another Yoruba proverb said something. Ó ní ẹ̀dá ò lè gba ibi kó má gba ẹ̀dá ò lè gba ire kó má gba bí ọjọ́ kan. That which has been said exactly. Ara nǹkan tí òwe Yorùbá sọ nìyẹn. That is what the Yoruba proverb So said. ìwọ tó o bá ti wà ní ipò tó faramọ́ Jésù. If you stick with Jesus, kò ní ṣe láì la àwọn àdójúkọ kan tàbí òmíràn kọjá. it is a must for you to pass through certain tribulations. A máa ń gbàgbé àsọtẹ́lẹ̀ yìí. We forget this prophecy. A máa ń gbàgbé ìlérí yìí. We forget this covenant and promises. La ṣe máa ń gbé àwọn ìgbésẹ̀ búburú. That is why we take a wrong step. La ṣe máa ń tójú bá àwọn nǹkan tó yẹ ká tójú bọ̀. That's why we go into what we are not supposed to go into. La ṣe máa ń fọwọ́ bá àwọn nǹkan tó yẹ ká fọwọ́ bá. That's why we lay our hands on filthy things. La ṣe máa ń kó ẹgbẹ́ búburú. That's why we join bad peer, bad associations. La ṣe máa ń bára níbi ìwà ìtọ́ gbogbo. That's why we see us behaving badly. Bọ́lá jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ọ. Let me tell you today. Nítorí pé o ti gbàgbé wípé. Because you've forgotten that. Àwọn ajogún ìgbàlà wọn ò ní ṣe aláìlá wàhálà àti ìdààmú kọjá. The saved ones, we will definitely pass through certain troubles. Òun ló ṣe jẹ́ pé gbogbo ìgbà la fẹ́ kọ́ ọrọ̀ ayé ìjọ fúnra wa. That's why I want to gather wealth in this world. Kò sí nǹkan tó burú kéèyàn ní ọrọ̀. It is not bad to have wealth. Kò sí nǹkan tó burú pé kéèyàn ní ọrọ̀ àti àwọn nǹkan tó dára dára gbogbo. It is not bad to have the good things of life. Ṣùgbọ́n jẹ́ kí n sọ kankan fún ọ. But let me tell you something. Ọ̀nà tí àwa ajogún ìgbàlà fi ń sáré láti wá ọrọ̀ lónìí. The words of the overcomers are looking for wealth today. A ò faramọ́ Jésù. We have not stick with Jesus. Nǹkan táyé yìí là ń sáré ẹ̀ tá à ń wá kiri. We stick with the worldliness. Wọ́n sì máa ń sọ dáadáa wípé. And I say it. Gbogbo ẹ̀dákẹ́dá láyé. Everyone in this world. Tó bá ti di pé mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ̀n. That is about what he wants to become in life. Ló ṣe pàtàkì lọ́kùn ẹ̀. That becomes so important in his heart. Mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò. I want to buy house and buy cars. Mo fẹ́ ra jet. I want to buy jet. Mi ò bá báyé ọmọ làkejì jẹ́. Even if I go to destroy others. Mi ò bá pa ìdódìdí ìdílé kan lẹ́kún. Even if I'm going to kill mi ò bá jayé aláyé mú ayé tèmi. Whether I'm going to enjoy another person's wealth. Ẹlòmíì gan kọ̀ láti jayé ọmọ tiẹ̀ máyé títí ẹ̀. People are not even careful of enjoying their children's life. Nítorí nǹkan tó fẹ́ dà. Because of what they want to become. Ṣùgbọ́n gbogbo ìyá tó jẹ́ pé nǹkan tó ń ṣe pàtàkì lọ́kàn ẹ̀ nìyẹn. But if that is what is important to your heart, listen carefully. Gbogbo nkóhùn kẹ́ ẹ ní. Whatever you have, oore ìgbà díẹ̀ ni o. It is just for a while. Oore ìgbà díẹ̀ ni. It is for a while. Nítorí pé ẹ ò ní àwọn nǹkan yẹn nínú Jésù. Because you do not have so in Jesus. Oore wàdùwàdù lẹ ní. It is a very impromptu one. Oore kíákíá ni mo fẹ́ ní. It is an impromptu one. Ẹni tó bá sì fẹ́ ní oore kíákíá. And if you want that, a lu jìbìtì. You will commit a ajalè. You will apá èèyàn. You will kill. Abọ́mọ tí ọmọ kékeré ọmọ tí ò tí mọ̀ kankan bá lu àṣàṣepọ̀. You will defile the minors. Awọnú ẹgbẹ́kẹ́gbẹ́. You will join bad association. Apá irọ́. You will lie. Ayé ìwé. You will commit frusters. Ogunlógo onígbàgbọ́. And that's why so many Christians. Ló jẹ́ pé èrò iná àpáàdì ni wá. They are going to hellfire. Ìwé tó ti yí ń biṣẹ́. That with the fraudulent act. Ìwé tó ti yí níbi iṣẹ́. That fraudulent act at your place of work. Nítorí àwọn owó tó fẹ́ ní. Because of the money you want. Àwọn jìbìtì tó ti involve rẹ̀ nínú ẹ̀. So many fraudulent activities. Bẹ́ẹ̀ náà apọ́sẹ́lì ní ẹnu pẹpẹ. And you are an apostle in the altar. Wòlíì ní ẹ nínú ìjọ. You are a prophet in the church. In fact, reverend ní ẹ. You are a reverend. Reverend canon ní ẹ. You are a reverend canon. Bishop ní ẹ. You are a bishop. Venerable àmọ́ àwọn reverend tẹ̀ ti palẹ́kún. Venerable, you have destroyed so many reverends. Nítorí pé ìṣàfẹ́ kọ ọ̀rọ̀ ayé ìjọ. Because you want to gather wealth. Ẹ ò faramọ́ Jésù. You are not sticking with Jesus. A ò fẹ́ la ìpọ́nkújú kó wọjá. Because we do not want to pass through tribulations. Ó ní pé òun mọ̀ ọ̀rọ̀ rẹ̀ fáwọn àjogún ìgbàlà. He said he knows the word for the overcomers. Lábẹ́ ìṣàkóso nǹkan tó nǹkan jẹ́. Under whatever circumstances. Wọn kò lè ṣàìkọjá. They will not go. Láàrin wàhálà. Without being troubled. Hallelujah. Ó wá nínú ayé yìí o. He said in this world. Ẹ̀yin yóò rí ìpọ́njú. You will see tribulations. Ẹ máa rí ìpọ́njú o. You will see tribulations. Ẹ máa rí ìpọ́njú o. You will see tribulations. Jésù ò sọ pé àní à. Jesus is not saying you will not see it. Kò sọ pé ayé yìí ó máa dùn yín. He said to continue. He did not say to continue to be sweet. Bàbá mi nínú Olúwa kan. One of my fathers. Bàbá lọ́sìn. Our father lost him. Kọ́lọ́n kó dẹ̀ lè fẹ́ ni re. May his soul rest in peace. Wọ́n máa ń pa òwe kan fún mi nígbà tó wà láyé. He do said a proverb. Wọ́n ní bí èèyàn bá ti wà. If there's someone. Tí gbogbo nǹkan bá ti ń dùn yín. And everything is sweet for that person. Àwọn ẹni gbọ́dọ̀ lẹ́mìí kí sara. That person must be careful. Wọ́n ní Sátánì ti ń tọ́ ọbẹ̀ nìyẹn lára. Oh, Satan is already turning his life. Wọ́n ní ayé wa gbọ́dọ̀ máa ní galloping lẹ́ẹ̀kankan. There must be galloping. Ìyẹn ní ká ayé wa gbọ́dọ̀ máa la àkókò ìpọ́njú kọjá lẹ́ẹ̀kankan. There must be times of tribulations in our life. Ayé wa gbọ́dọ̀ máa la àwọn àkókò ìrora kọjá lẹ́ẹ̀kankan. There must be times of pain in our life. Hallelujah. Ayé tá a wà nínú rẹ̀ kò sí nǹkan tó fẹ́ fún ni. No, this word will give us nothing. Mo pàdé èèyàn kan láìpẹ́ yìí. I met someone of prison. Mo ní o ti fìgbéyàwó ẹ lẹ̀. He said you left your marriage. O fi iṣẹ́ lẹ̀. You left your work. Ó ní kí ló dé. He said why. Ó ní o kò fún un láyọ̀ ni. Hey, he's not giving her peace. Bẹ́ẹ̀ni ẹ̀dẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀. The way he was talking. Olúwa ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ wípé. The Lord asked me to ask the person. Kí ni nǹkan tó fún yàn láyọ̀ ní ayé yìí? What gives joy in this world? Kò sí. Nothing.
kò sí ohun tó ń fihàn láyé nínú ayé Nothing yìí. gives joy in this world. Bí nǹkan kan bá wà tó ń fihàn láyé nínú ayé If yìí, there's anything giving joy, ayọ̀ ìgbà díẹ̀ ni. it's just temporary. Kí la fẹ́ sọ fẹ́ni tó ní gbogbo owó tí ò bímọ? What are we going to say to someone who has money without a Kí child? la fẹ́ sọ fẹ́ni tó ní gbogbo owó tó ní láyé lé ọmọ lórí millions lọ́mọ lórí the best schools ló lọ ṣùgbọ́n tó mọ eré ìyàkuyà? What are we going to say to someone who spent all his wealth on a child that is not fruitful? Ṣùgbọ́n ọmọ yẹn ò ṣe fi hàn láwùjọ. But he's not an exemplary Kí la fẹ́ one. sọ fún ẹni tó ní gbogbo owó tó ní gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n nínú àìsàn ló ti ń lò ó? What can we say about someone who has money but is using his life, spending his life in sickness? Tẹ bá dé ẹlòmíì ó ní àǹfààní láti jẹ gbogbo nǹkan tó ń ṣùgbọ́n wọ́n á ní kó má jẹ yàn, wọ́n á ní kó má jẹ magi, wọ́n á ní kó má jẹ tọ́kì. Some people have the opportunity to eat a lot of things, but he will be told not to eat certain Ṣùgbọ́n things. nínú ayé tá a wà yìí But in this world, kò sí ayọ̀ tí ayé yìí lè fún wa there's no permanent joy in this earth. tó jẹ́ ojúlówó ayọ̀. That is an authentic So one. bí wọ́n bá bà nǹkan rere kan jẹ́ But if you spoil something tàbí good, tó pa nǹkan kan rere kan tì or you set it nítorí aside pé ò fẹ́ la wàhálà kọjá, because you are avoiding nítorí pé ò tribulations, fẹ́ rí ìpọ́njú díẹ̀ níbẹ̀, because you do not want to see nítorí pé ò sorrow, ń sá fún ìnira, because you are running away from a kò sí ní pain. iyán ètò Yorùbá gọ́sọ́ ní Yorùbá says something. wọ́n ní ẹgbẹ́ iṣu kọ́ ni iyán. What has been said. Hallelujah. Hallelujah. Wọ́n ní ẹgbẹ́ iṣu kọ́ ni iyán. Exactly what he said. Nítorí pé iyán àti iṣu wọn lè jẹ́ ẹgbẹ́ kan náà. Because yam and pounded yam are O mọ separate. process tí iṣu yẹn ti là kọjá kó You tó know di the iyán ni. process yam passed through before becoming a pounded Ẹ yam. mọ process tí wúrà tí iná ti jó lára wúrà kó tó di wúrà You ni. know the process gold passed through before being seen. Mọ́mí dádì, Daddy and ẹ̀mí mommy. Olúwa rán mi láti sọ fún The yín lórí Spirit ètò of God tòní asked me to wípé tell you today. kò sí nǹkan tó ń fún yín láyọ̀ tó ju polówó Nothing gives joy on this earth nínú ayé tá a wà in this yìí world àfi kẹ́ ẹ faramọ́ Jésù. except to stick with Jesus. Jésù nìkan ló lórí ayọ̀. It is Jesus that Àní will ayọ̀ give you joy. ìgbàlà láyọ̀ mi, Jésù Kristi láyọ̀ mi. Owó tí mo ní kò lè fún mi láyọ̀, ilé tí mo kọ́ kò lè fún mi láyọ̀, ọmọ tí mo ní kì í ṣe lórí ayọ̀ láyé, Jésù Kristi láyọ̀ mi. Hallelujah. Hallelujah. Jésù pa òwe kan fún wa. Jesus gave a parable Ìwé yìí wà nínú ìwé Jọ́ọ̀nù in the book of John, orí kẹrìnlá chapter 14, ẹsẹ̀ kẹtàdínlógún. verse 27. Ìwé Jòhánù John, orí kẹrìnlá 14, ẹsẹ̀ kẹtàdínlógún. verse 27. Ẹgbọ́n nǹkan tó sọ o. Listen. Ó ní Jésù dáhùn. And he answered Ó sì wí fún un pé and said, bí ẹni bá fẹ́ràn mi if anyone loves me, yóò pa ọ̀rọ̀ mi mọ́. will keep my Bàbá mi commandments, yóò sì fẹ́ràn rẹ̀. and my Father will love Àwa him, ó sì tọ̀ ọ́ wá. and will come to him, A ó sì ṣe ibùgbé wa pẹ̀lú rẹ̀. and will have a place with him. Hallelujah. Hallelujah. Ìwé Jòhánù The book of John, orí kẹrìnlá chapter 14, ẹsẹ̀ verse kẹtàdínlógún. 27. Ẹsẹ̀ kẹtàdínlógún ni o. Verse 27. Ẹ tún gbọ́ o. Listen. Àlàáfíà ni mo fi fún yín. Peace I live with you, Kì í ṣe fáyé fi ń fi fún ni. not as the world giveth. Bí ayé ti fi fún ni. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú. Do not let your heart be troubled, Ẹ má sì jẹ́ kí ó wárìrì. neither let it be afraid. Ẹ jẹ́ kí n kà lẹ́ẹ̀kan sí. Let me read again. Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín. Peace I live with you, Kì í ṣe bí ayé fi ń fi fún ni. not as the world giveth. Ẹ má sì ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú. Let not your heart be troubled, Ẹ má sì ṣe jẹ́ kí ó wárìrì. neither let it be afraid. Ìyẹn ni wípé Kristi gangan lójú ló pọ́nbélé àlàáfíà. It means Christ is the authentic peace. Ohunkóhun tó o bá ń là kọjá. Whatever you're passing Wọ́n bá through, sọ pé o lè ṣoríire mọ́. even if you are told you are wretched, Wọ́n bá sọ pé o lè méèkì. even if you are told you can't make it, Wọ́n bá ní ṣé bó ṣe máa bá lọ if leléyìí. they tell you is this how you continue Wọ́n with bá sọ your pé life, o ronú ọjọ́ alẹ́. if they tell you you are not thinking of Wọ́n your bá sọ pé o ń hands, tàràkà. if they tell you you are wretched, Wọ́n bá sọ pé wọ́n ń wẹ̀ láwò sunkún òun wẹ̀rẹ̀ láwò rẹ́rìn. even if they tell you you are just Máa wasting wo away your life, Kávárì. be looking unto Christ, Ibi ẹ̀jẹ̀ the náà. Calvary, Nítorí the place of the nítorí blood, pé ibẹ̀ ni gbogbo ìlérí ìmúṣẹ ìlérí ọlọ́jọ́ pípẹ́ wà. because promises will be fulfilled Ibẹ̀ there. òun náà Kristi ta sì ń sọ̀rọ̀ ẹ̀yẹ And that Christ we're talking about, kò sí alágbára kankan bí kò ṣe òun. there's no powerful one except him. Ìwé Jòhánù The book of John, orí karùndínlógún ẹsẹ̀ kejìdínlógún ni mo wà. John 15:18 jẹ́ kí n kà á fún ọ. Bí ayé bá kórìíra yín, ẹ mọ̀ pé ó ti kórìíra mi ṣáájú yín. if the world hates you, ye know that it hated me before it hated Bí you. ayé bá kórìíra yín, If the world hates you, ẹ mọ̀ pé ye ó know ti kórìíra mi that it hated me ṣáájú yín. before you. So gbogbo nǹkan tó o bá ń là kọjá nínú Whatever you are passing through bàbá now, kó kórìíra rẹ if you are being hated, tá a sọ̀rọ̀ kùngbékùngbé sí ọ and so many colloquial things were said to tá a you, pa wọ́n pọ̀ kọjú ìjà sí ọ and they come after you, tá a wọ̀ ọ́ bí ẹni tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan mọ́ and they look down on you,
you, tá tiẹ̀ wò bí ẹni tí ò tiẹ̀ kan bá ṣe. and they look at you and gbọ́n kan ti isolated you, Jésù ló sọ o. listen to what kì í Jesus ṣe said. ènìyàn ló sọ o. Not mere men, bàbá mi kọ́ ló sọ o. not my father, ìyá mi kọ́ ló sọ o. not my mother. nínú ìwé Jòhánù The book of John 15 verse 18. 15 verse 18. ó ní bí ayé bá kórìíra If the yín world hates you, ẹ mọ̀ pé know ó ti kórìíra mi ṣáájú I yín. hated me before you. hallelujah. Hallelujah. so ó lè máa la ìkórìíra kọjá. You will be passing through hatred. Jésù ni kò fara mọ́. Stick with Jesus. wọ́n lè sọ̀rọ̀ búburú sọ nípa You rẹ. might have said something bad against Jésù you. ni kò para mọ́. Stick with Jesus. wọ́n lè má mọ̀ kankan nípa You rẹ. may not know anything about wọ́n lè you. má gbọ́ tẹnu You rẹ. have not heard about wọ́n lè you. má gbálàyé ẹnu They rẹ. have not heard from you. Jésù ni kò fara Stick mọ́. with Jesus. nítorí pé òun nìkan Because only Him ni orísun ìtùnú. is the one who gives lórúkọ Jésù comfort in the ní meaning of gbogbo ohun Jesus. tó ń là In kọjá everything you're passing ní irú through. àkókò In this yìí. time. lórúkọ Jésù olùgbàlà. In the name of Jesus the ẹ̀mí Savior. mímọ́ wá agbára rẹ̀ The Holy Spirit yóò tù ọ́ nínú will comfort ní you. orúkọ Jésù. Amen. ará nínú Olúwa. Brethren in the Lord. Mọ́mí, dádì, Daddy, àǹtí, auntie, bọ̀dá, brother, gbogbo ohun tẹ́ ń là kọjá lákòókò yìí. everything you are passing through now. ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa The wípé word of God has told kẹ̀ us tújú ká. that you should be of good Jésù ló cheer. sọ o Jesus said it. wípé That òun fúnra ara òun He Himself, lòun ní agbára He has the power lórí ìlàkọjá yín. over your tribulations. òun lágbára He has the power lórí ìṣòro yín. over your problems. òun lágbára He has power lórí nǹkan tó ń pa yín Over what lẹ́kún. is making you òun cry. lágbára He has power lórí ìmí ẹ̀dùn yín. over your situation. òun lágbára He has power lórí ìpayín keke yín. Over your gnashing of òun the sì ti teeth. ṣẹ́gun gbogbo And He rẹ̀. has covered nípa ṣíṣẹ́gun overcome gbogbo it. rẹ̀ By doing so, ní kí ẹ̀yin ní ìgbẹ́kẹ̀lé you have a trust nínú ayé búburú yìí. in this ṣé tribulation gbogbo àwọn tẹ́ ń fọkàn tán all those you are trusting, tẹ́ ń ṣàlàyé ọ̀rọ̀ yín fún. that you are explaining your things to, gbogbo àwọn tó ń jẹ gàba lórí ìṣòro ayé all those yín. who are having dominion over your gbogbo situation, àwọn tẹ́ ló ń sọ̀rọ̀ yín fún tó ń jẹ gàba lórí ipò tẹ́ ẹ wà. all those who are having dominion over your àwọn tí situation, wọn ò tí lágbára lórí ìṣòro ayé àwọn tó láwọn lágbára lórí ìṣòro those yín. who do not have dominion over their own kò problem, sí but oore they have kankan over tó your lè own. ṣe fún bí kò ṣe ìtìjú. They cannot give you anything but shame. ṣùgbọ́n mo gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù But I débi believe kan in the blood of Jesus. wípé bí Dávìdì kò bá rí ìtìjú níwájú That Gòláyátì, if David could not be ashamed before Goliath, bí Èlíjà ò bá rí ìtìjú níwájú àwọn wòlíì Báálì, same way before with Elijah before the worship of Baal, bí àpótí ẹ̀rí ò bá rí ìtìjú níwájú Dágónì, if dragon and the covenant could not have the same thing, bí Dáníẹ́lì ò bá ti rí ìtìjú níwájú kìnìún, and if Daniel could not be ashamed before the ohunkóhun lion, tẹ́ ń là kọjá nírú àkókò yìí, whatsoever you are passing mo through now, gbàdúrà fún yín mà, I pray for you. ẹ ò ní rí ìtìjú lórúkọ You will not be Jésù. ashamed. ṣùgbọ́n Jésù ní kẹ́ ẹ faramọ́ o. You should stick with Jesus. má jẹ́ kó máa pa àwọn òwe kan fún ọ. Do not be giving certain má jẹ́ kó máa examples. sọ àwọn ohun kan fún ọ. Do not be giving certain things. Má jẹ́ kó máa sọ àwọn nǹkan kan fún ẹ o. Don't be told of má jẹ́ kó certain máa gbà ọ́ things. láwọn àmọ̀ràn kan o. Don't be giving wrong má jẹ́ kó máa advices. fa àwọn àṣẹ kan tì ẹ́ gbọ̀ngbọ̀n o. Don't be giving certain tó o bá ń commands. la nǹkan kan kọjá, You're passing through kí anything. ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa rẹ̀? What did the word of God say about it? Àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa gbé dání nìyẹn. Those are the things we should hold ogunlọ́gọ̀ on wa kan lọ church lásán Many ni. of us are just à going ń to jókòó ní church. pẹpẹ, Just à sitting ń in gbóyè church. sórí, Just having wọ́n mọ̀ wá láwùjọ, They know us. wọ́n tẹ̀ tún máa sa àwọn kan, wọ́n ní foundation member ní wọ́n church They are yẹn. foundation members. àwọn náà máa pa ìtàn, bàbá mi, And they'll be talking about history. bàbá mi náà sọ síbẹ̀ yẹn. Oh, my father was buried there. ṣùgbọ́n wọn faramọ́ Jésù. But they are not sticking kò with sí Jesus. Jésù nínú ayé There's no wọn. Jesus in their wọ́n ń life. jókòó nínú pẹpẹ, They sit in the wọ́n altar. joyè ńlá nínú ìjọ, They have, wọ́n they recognize have wọn nínú ìjọ, they are recognized. wọ́n ò fi ọ̀fọ̀, wọ́n ò fi ògèdè, They are without wọ́n institutions. ò fi orò lé sílẹ̀. They are yet to live the Kò kúrò traditional lẹ́nu wọn. way. It has not left their nítorí pé lives wọn ò faramọ́ Jésù. because they are not sticking with ọ̀rọ̀ Ọlọ́run Jesus. tọ̀ yín wá lónìí The word mà. of God said ó today tọ̀ yín wá lónìí sà. came to you today wípé that lábẹ́ ìṣàkóso bó ti wù kó under rí. whatever disguise, tẹ́ ẹ̀ bá máa là kọjá, whatever you are passing through, Daddy and mommy, Daddy and mommy, stick to Jesus. ẹ di Jésù mú. Jésù ní kẹ́ ẹ faramọ́ o. Stick with Jesus. nítorí pé ó ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ Because wípé we have been told before nínú ìwé Jòhánù in the book of John, orí kẹrìndínlógún chapter 16, ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n, verse 33. John 16:33, wípé èyí lóun ti sọ fún wa tẹ́lẹ̀. He has told us ó before sọ fún wa tẹ́lẹ̀ kí ayọ̀ wa kí ó lè kún ní so o, that we'll have joy, kí a sì lè ní àlàáfíà. so that we'll have peace. wípé nínú ayé búburú tẹ̀ ń wò yìí, In this sinful world, ìpọ́njú ló kún bẹ̀. the tribulations are bound a there. máa rí ìpọ́njú tó pọ̀. We will see a lot of tribulations. ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀, His word, ọ̀rọ̀ ìtùnú rẹ̀, His comfort ọ̀rọ̀ word, ìdùnnú rẹ̀, His happy word, ọ̀rọ̀ ìgbédìde rẹ̀, His uplifting ó sọ words. wípé Said, mọ́mí ẹ̀ tújú ká, be of good share, dádì ẹ̀ tújú ká, be of good share, àǹtí ẹ̀ tújú ká, be of good share, auntie. alàgbà ìṣòro tẹ́ni nínú iṣẹ́ ìrànṣẹ́ yẹn That tújú which you ká, are facing in your ministry, èyí tẹ́ni nínú ìpè yín ẹ̀ tújú ká, that which you are facing in your call, èyí be tẹ́ni of nínú good share. ìgbéyàwó yín mọ́mí ẹ̀ tújú The ká, one you have in your marriage, be of àǹtí good èyí share. tó ń pa yín lẹ́kún nínú ìpè yín ẹ̀ tújú The ká, one that is making you cry, be of good níbi iṣẹ́ share. yẹn nǹkan tó jẹ́ kí iṣẹ́ yẹn sú yín ẹ̀ tújú Be ká, of good share at your èyí occupation. tó ń pa yín lẹ́kún nínú ìgbéyàwó yín
mà ẹ tújú ká. That which makes you cry in your Olùgbàlà nínú marriage. ọ̀rọ̀ ìlérí rẹ̀ sọ wípé He said òun ti ṣẹ́gun ayé. he has overcome the Tó bá world. sì ti sọ pé òun ti ṣẹ́gun ayé, Once he said so, ẹ ṣe tọ̀ ẹni tó lágbára lórí ìṣẹ́gun, ẹni tó ní ìṣẹ́gun lórí ayé why lọ. don't you go to him? Hallelujah. 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 Àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ ká kíyèsí nìyí. Three things I want us to observe. Àkọ́kọ́ ni wípé The first one o is gbọ́dọ̀ yọ̀ǹda fún Kristi you must surrender to Jesus kúrò nínú ayé. from this world. O gbọ́dọ̀ yọ̀ǹda fún Kristi You must surrender unto Jesus kúrò nínú ayé búburú yìí. from this world. O gbọ́dọ̀ yọ̀ǹda fún You Kristi must surrender unto Jesus kúrò nínú ayé from this yìí. world. Bó o bá lò faramọ́ Jésù. If you stick with Jesus, Ẹlòmíì ń jẹ̀yà. some people are Sàtánì ń nà passing through pàṣán. suffering. Sàtánì ń nà pàṣán. But Satan is pushing Ó them ń in láre. punishment. He's seeing Wọ́n so rí many nínú things. chọ́ọ̀chì lóòótọ́. They are seeing him in church. Alàgbà ìjọ ni o. He's an Ṣùgbọ́n apostle, wípé but ó ń bọ Jésù lọ́wọ́ báyìí. he's shaking Jesus Ó ń fẹnu kan Sàtánì ni. and he's kissing Satan. Ìdí nìyẹn o. That's why. Tó o ṣe tí ìdí nìyẹn tí ìyá yẹn sì fi ń jẹ ọ́. That's why you keep Tó o ṣe suffering. wà ní ipò yẹn. That you are still in this Nítorí wípé position o because ò tí ì faramọ́ Jésù. you are yet to stick with O ò tí ì Jesus. fi ọfọ̀ ilé sílẹ̀. You are yet to leave that incantation. O ò tí ì fi ògèdè ilé You are sílẹ̀. yet to leave your incantation. Gbogbo òun àyájọ́ ilé kò ẹ̀ sí bẹ́ẹ̀. You are yet to leave your traditional way. Tẹ́ bá dénú yàrá làgbà mí báyìí. If you get into Tẹ́ the bá room dénú of ilé God, ìránṣẹ́ Ọlọ́run mi if you báyìí. get to their room, Tẹ́ bá dénú ilé kìrìsìtẹ́nì mi if báyìí. you get to the Christian room, Oríṣiríṣi àgbélẹ̀rán ń bẹ̀. you see so many concussions. Àgbo ọfà. Concussions Ilé of ọmọ àfògógóró mu eléyìí láàárọ̀ ni. they will take this in the morning. Ẹ bu eléyìí omi dùn náà máa fi mú They will lọ́sàn-án. take this in the afternoon. Ẹ bu eléyìí small start náà máa fi mú They lálẹ́. will use this with small tarting at night. Ẹni tó yan tó lòun òun sin Jésù The nìyẹn. one who is serving Jesus. Ẹni tó gbàgbọ́ nínú Jésù The one who nìyẹn. knows Jesus. Òun lè pé gbogbo ara ẹ̀ bá ìgbẹ́rẹ́ tútù ló wà The níbẹ̀. incisions all over his body. Wọ́n ní bàbá alágbo. He is a concussion man. Wọ́n mọ ìyá gbọmọlà. They know that Gbogbo woman. wọn náà mọ̀. They know everyone. Ṣùgbọ́n wọ́n níwájú lójú àwọn ènìyàn àwọn aṣíwájú nínú ìjọ. They are the leaders in the church. Àwọn ni wọ́n gbàgbọ́ nínú Kristi They jù. believe in Christ more. Ṣùgbọ́n Kristi kò mọ̀ wọn. But Christ do not know them. Nítorí pé wọn ò yọ̀ǹda fún Kristi. Because they do not surrender Wọn to ò sì Jesus. faramọ́ fún Kristi. And they do not Ní ìgbàgbọ́ bíi ti Hébérù mẹ́ta. have faith like the three Hebrews. Ní ìgbàgbọ́ bíi ti Hébérù mẹ́ta. Have faith like the three Hebrews. Nínú iná ìléru. In the fiery Wọ́n sọ furnace. pé ọba o. He said the king. Kábíyèsí. The king. Kí ọba kó pẹ́. May God live. May you live long. Àwa ò ní forí bọlẹ̀. We will not bow down Fún òrìṣà tẹ́ gbé kalẹ̀ for yìí. that for that bow. Gbogbo àwọn tó wà nínú ayé yìí. Everyone in this Àwọn world. ọba kéékèèké. These little Tó o kings ti forí balẹ̀ fún. that you bow down to. Tó o ti yọ̀ǹda fún. That you are O surrendered forí to. balẹ̀ fún o tún forí balẹ̀ fún òrìṣà tó gbé kalẹ̀. You bow down to these gods, small gods. O forí balẹ̀ fún òrìṣà tó gbé kalẹ̀. You bow down to this idol Nítorí wípé o ò ní ìgbàgbọ́. because you do not have faith. Wọ́n ní àwọn gbàgbọ́ wípé Because we said that we believe in Ọlọ́run tí àwa ń sìn that our God we serve yóò gbà wá. will save us. Owó wọn agbára tó sọ jáde. Listen to that powerful word. Nítorí pé wọ́n ti yọ̀ǹda fún Because they olùgbàlà. have surrendered unto the Christ. Wọ́n gbàgbọ́ ní They Ọlọ́run. believe in Christ. Wọ́n yọ̀ǹda wípé They believe and kò sálágbára mọ́. that there's no other powerful one Àfòun. except him. So mọ́mì Our mommy, bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ́gun ayé yìí. if you want to overcome this world, Àfi kẹ́ ẹ yọ̀ǹda fún ẹni tó ṣiṣẹ́ gun you ayé. must surrender unto him who have overcome Ẹni the tó mọ̀ world. nípa ayé. The one who knows about the Nígbà tá à world. ń dá ayé láti bẹ̀rẹ̀. When the world was being created from the Ẹni beginning, tó mọ̀ nípa rẹ̀. the ones who knows about Òun it ni kẹ́ ẹ yọ̀ǹda fún. is the one you surrender So to. that nípa ibi tẹ́ ẹ bá ti yọ̀ǹda fún. As you are doing so, Tẹ́ẹ̀dẹ̀ ní ìgbàgbọ́. and you have faith, Bíi ti Hébérù mẹ́ta. like the three Hebrews Ní inú iná ìléru. in the fiery furnace, Tí wọn ò bẹ̀rù ẹ̀mí wọn. and they were not afraid of their Bí iná lives. bá máa jókòjó. If they would die, perish, they will perish. Ohun tó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. What will happen will happen. Àwa gbàgbọ́. We believed Wípé Ọlọ́run táwa ń sìn. that the God we serve Ó lè gbà wá. will save us Nínú iná ìléru tí ń jó. in the fiery furnace. Bẹ́ẹ̀ bá ti If gbàgbọ́. you do not believe, Ẹ ò lè ṣẹ́gun ayé. you cannot overcome the world. Bẹ́ẹ̀ bá ti If gbàgbọ́. you don't have faith, Ẹ lè faramọ́ you Jésù. cannot stick with Jesus. Ìṣòro tẹ́ ẹ ń ṣe yẹn. That which you are passing through, Ẹjọ́ máa bá kú ni. you will die with it. Ṣùgbọ́n mo gbàdúrà fún But ọ. I pray for you. O ò ní bá kú lórúkọ Àmín Jésù. Jésù. Ẹ̀mí ìgbàgbọ́ ẹ̀mí mọ́ máa gbé wọ̀. Àmín Jésù. Ẹ̀mí akọni agbaniwáyé máa gbé wọnú Àmín ayé rẹ̀. Jésù. Mo ní ẹ̀mí ìgbàgbọ́ ẹ̀mí mọ́ máa gbé wọnú Àmín ayé rẹ̀. Jésù. So ní ìgbàgbọ́ o. Have faith, oh, Bíi ti Hébérù mẹ́ta. like the three Hebrews Nínú iná ìléru. in the fiery furnace. Bí ìgbàgbọ́ bá ti wà lọ́kàn If rẹ̀. you have faith in Wàá rí that, pé àwọn olódodo ibi tó o ti jẹ́ olódodo wà láyà bí kìnìún. you will see that you will be bold. Wàá sì lè sọ̀rọ̀ bí You'll be able akọni. to speak. Ohun kẹta tó o nílò. That last thing you need, Àdúrà tó rinlẹ̀. a very powerful prayer. Tó dúró ní ìgbà ìdánwò. The one who can stand in the time of trouble. Àdúrà tó rinlẹ̀. A very powerful prayer Tó dúró ṣinṣin ní ìgbà that ìdánwò. stands in times of Irú trouble. ìtàwọn Paul àti Sílà gbà. The one like Paul and Silas did. Tó ń gbàdúrà. They were praying.
tó ń gbàdúrà were praying níbi tí a tì wọ́n mọ́ where they were locked, tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu sì and ṣẹlẹ̀. miracle happened. Ogunlọ́gọ̀ onígbàgbọ́ So lónìí many Christians today, aláfaramọ́ we Jésù say we stick with Jesus, ṣùgbọ́n máa ń rẹ̀ wá ní ojú àdúrà. but we are tired when praying. Afẹ́ràn ètò We believe in other ó rọ̀ wá things. lọ́rùn ká ṣètò We believe in other things. ètò yìí náà ni It is. ṣùgbọ́n a ò lè gbàdúrà. We can pray. Ṣùgbọ́n ẹni tó bá dé you cannot underestimate the power of prayer. Oh, lè dín agbára àdúrà kù. Ní gbogbo tó o bá ń là In kọjá. everything you are passing through. Èmi náà jẹ́ ẹlẹ́rìí o. I'm a living Tẹ́ ẹ witness. bá rí mi tí mo jókòó If báyìí you see me sitting agbára like àdúrà ni. this, it is the power of prayer. Àwa náà ní ìlà kọjá wa. We have So o tribulations. gbọ́dọ̀ gba àdúrà. We must pray. Àdúrà tó rinlẹ̀ A powerful ní prayer àkókò ìdánwò. in times of Mo trouble. wà nínú ìwé Jòhánù kínní. I'm in the book of 1 John. Àwọn ìwé tó ṣíwájú Júdà. The one before Judah. Ìwé Jòhánù kínní orí kẹrin 1 John chapter 4, ẹsẹ̀ kẹrin. verse 4. Ìwé Jòhánù kínní 1 John chapter orí 4, kẹrin verse 4. ẹsẹ̀ kẹrin. Chapter 4, verse 4. Ìwé Jòhánù kínní 1 John, orí kẹrin chapter 4, ẹsẹ̀ kẹrin. verse 4. Ó ní ẹ̀yin ọmọ mi ye of God, ti Ọlọ́run ni ẹ̀yin, ye little children, ẹ̀yin sì ti ṣẹ́gun you wọn have overcome them. nítorí ẹni tí ń bẹ nínú Because yín greater is he that is in ó ń you tóbi ju ẹni tí ń bẹ nínú that ayé is in the lọ. world. So tó o bá ti gbàgbọ́ nínú ẹni tó ń bẹ nínú If you rẹ̀, believe in the one that is in you, tó o bá ti gbàgbọ́ nínú ẹni tó ń bẹ nínú rẹ̀, if you think of the one is in you, ó ní ó lágbára, he is powerful. akọni ni He is powerful and ju strong ẹni tí ń bẹ nínú ayé lọ. than he who is in the So world. òun ni kó o gbàdúrà He's sí. the one you should pray to. Yé gbẹ́kẹ̀lé èèyàn. Stop believing in people. Ìjọ́ tí mo ti rí pé èèyàn ò ní àǹfààní kankan tó lè ṣe fẹ́yàn. Since the day I knew that people are with no Òun níjọ́ tí mo ti lọ sí mọ́ṣúárì. is the one I was at the Ìjọ́ ẹ̀ mo mortuary. mọ̀ pé bàálùm lásán làwọn èèyàn. I know that we are just Gbogbo balloon. mo gbọ́ tán mo mọ̀ tán. Everything I know. Gbogbo mo jẹ́ kíni mo jẹ́ báyìí mo jẹ́ báyìí. This is who I am. Òfo ni. It's vanity. Jẹ́ nǹkan kan. We are nothing. Asán ni gbogbo wa. We are vanity. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé That's why wá ẹni tó lágbára lórí ayé. look for the one who has power over the world. Wá ẹni tó wà níbẹ̀ nígbà tá a dá ayé. Look for the one who was there when he Wá was ẹni created. tó lè ṣẹ́gun lórí ayé. Look for the one who has overcome the world. Nígbà tí ìjì lé, When it was ó tough, sọ pé kí ìjì kó dákẹ́. he said you should So wait. ohunkóhun tẹ́ ẹ bá ń là kọjá máa. Whatever you are passing through, Ọ̀rọ̀ now, Ọlọ́run sọ wípé the word of God said, òyìn ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ayọ̀ yín kí ó lè these kú. I have told you so that you have a fullness Kí of ẹ̀yin kó joy, sì lè ní so àlàáfíà. that you have peace. Wípé nínú ayé That in yìí this o, world, a máa ní ìpọ́njú. you see tribulations. Jésù ò sọ fún pé àní ní He ìpọ́njú. did not say you will not see Kò sọ tribulations. fún pé àgbàgbọ́ náà wà nílà He did nǹkan not kọjá. say before you, because you believe Kò you sọ will fún not pé pass àwọn through aṣọ́ọ̀ṣì ànílà nǹkan kọjá. Because you come to church does not Ó mean ní you a ó will rí not ìpọ́njú. you see tribulations. Ó ní ṣùgbọ́n ká tújú ká. But be of good cheer. Òun ti ṣẹ́gun Has ayé. overcome the world. Kí Olúwa kún fọlá fún ọ̀rọ̀ May rẹ̀ God honor his fún word. ìgbélékè ẹ̀mí wa. For his upliftment. Ẹ jẹ́ ká gbàdúrà. Let us pray. Kristi ní ìgbà ìdánwò Olúwa yìí. nígbà ìdánwò yìí. Ẹ̀mí mọ́ gbàdúrà fún mi. Gbàdúrà Àdúrà fún mi, orúkọ Jésù orúkọ Jésù. Ẹ̀mí Kristi ní máa nígbà dániwáyé. ìdánwò yìí. Kristi nígbà ìdánwò yìí gbàdúrà fún mi. Adániwáyé gbàdúrà fún mi. Olúwa 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 gbàdúrà fún mi. Adániwáyé gbàdúrà fún mi. Olúwa gbàdúrà fún mi. Olúwa gbàdúrà fún mi. Adáni gbàdúrà fún mi. Olúwa gbàdúrà fún mi. Olúwa ràn ayé mi lọ́wọ́. Adániwáyé ràn ayé mi lọ́wọ́. Jésù Olúwa wa. Àmín. Kì í fẹ́ ọ sí Kristi. Kristi fẹ́ ọ sí. Gbàdúrà tí mo ń gbà lóríkún mi. Èyí ni ẹ̀bẹ̀ mi, kí n fẹ́ ọ sí Kristi, kí n fẹ́ ọ sí, kí n fẹ́ ọ sí. Ẹ jẹ́ ká gbàdúrà Kristi nírú àkókò báyìí, ẹ̀mí láti fẹ́ ọ sí. Olúwa ẹ gbé wọnú ayé mi àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run gbogbo àgbáyé, àdániwáyé ní wákàtí tí mo ń là kọjá lọ́wọ́, ẹ̀mí láti fẹ́ ọ sí. Ọlọ́run ẹ̀mí láti nífẹ̀ẹ́ ọ sí. Àdániwáyé gbé wọ̀ mí, ẹ̀mí gbé wọ̀ mí, ẹ̀mí láti fẹ́ ọ àjíǹde sí àti ìgbé Kristi, wọ̀ mí, yọ̀ǹda fún ẹ̀mí mi. láti fẹ́ ọ sí. Àdániwáyé gbé wọ̀ mí, ẹ̀mí gbé wọ̀ mí, gbé wọ̀ mí, gbé wọ̀ mí, ẹ̀mí láti fẹ́ ọ sí, láti ṣèfẹ́ rẹ, láti gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ, láti tẹ̀lé ọ lóṣù àti bó ti yẹ. Lórúkọ Jésù gbé wọ̀ mí, 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 gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Orúkọ Jésù, ní orúkọ Jésù, ní àṣẹ ńlá ti Jésù. Ọlọ́run á gbé ọ̀gá fún ọ̀rọ̀ rẹ tó rán jáde lónìí. Ọ̀rọ̀ rẹ ni wípé nínú ayé ìyá máa ní ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká torí pé èèyàn Ọlọ́run àlàyé ti ṣèlérí wípé ẹ ti ní agbára lórí ayé. Á gbé ọ̀gá, Olúwa ẹ gbà ọpẹ́ wa, Olúwa ẹ gbà yín wa, bàbá ẹ gbà ọpẹ́ wa, adániwáyé ẹ gbà yín wa. Ọlọ́run a gbọ́ ọ̀rọ̀ náà, a sì gbọ́ ìlérí rẹ lórúkọ Jésù. Orí ọ̀fẹ́ láti fẹ́ ọ sí, ẹ̀mí ẹ gbé wọ̀ wá. Orí ọ̀fẹ́ tá a fi ní parẹ́ máyé lára, nítorí pé ẹlòmíì ti wọnú ayé, wọ́n ń wọṣọ àdúrà, wọ́n ń dúró ní ṣọ́ọ̀ṣì,
àwọn ní alàgbà nínú chọ́ọ̀chì, àwọn náà ń wọ súùtù, ohun tó wà lábẹ́ súùtù tó wà lábẹ́ aṣọ àdúrà ibi ni. Olúwa ẹ̀mí láti fi ọ sí, Olúwa ẹ gbé wọ̀ wá. Àmín Jésù. Olúwa ẹ ràn ayé wa lọ́wọ́. Àmín. Bàbá ràn ayé wa lọ́wọ́. Àmín Jésù. Olúwa ẹ ràn ayé wa lọ́wọ́. Àmín. Ohun tí ìjọ dà lónìí, a ò faramọ́ Kristi ni à ń fẹnu wá jẹ́wọ́ Kristi, ṣùgbọ́n ọkàn wa súnmọ́, ọkàn wa jìnnà sí ẹ̀mí láti súnmọ́, ẹ̀mí fún ọkàn wa láti súnmọ́, àṣẹ fún ọkàn wa láti súnmọ́ lórúkọ Jésù. Olúwa ẹ gbé wọ̀ wá. Àmín Jésù. Gbogbo ọkàn tó ti ṣìnà, adániwáyé ẹ dá wọn padà sójú Àmín ọ̀nà. Jésù. Àṣẹ ìgbédìde jẹ́ kó wọnú ayé wa Àmín wá. Jésù. Ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ Àmín fún ọ. Jésù. Yóò jẹ́ ọ̀sẹ̀ ìdùnnú. Àmín. Yóò jẹ́ ọ̀sẹ̀ àlàáfíà. Àmín. Wàá ṣe rere. Àmín. Wàá ní ayọ̀. Àmín. Ìbànújẹ́ ẹkún rẹ lórúkọ Jésù ọ̀run sọ di ayọ̀ fún ọ. Àmín Jésù. Ògo rẹ yóò lórúkọ Jésù kò ní wọ ọkùn. Àmín Jésù. Lórúkọ Jésù ògo rẹ ò ní wọ ọkùn. Àmín Jésù. Mo ní lórúkọ Jésù ògo rẹ ò ní wọ ọkùn. Àmín Jésù. Mo ní lórúkọ Jésù ògo rẹ ò ní wọ ọkùn. Àmín Jésù. Ọwọ́ agbára yóò gbé ọ ró. Àmín. Ní ọjọ́ tí owó kò ní lọ láti aṣọ kò ní níyì tí gbogbo ayé jùmọ̀ dúró níwájú ìtẹ́ lórúkọ Jésù ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ kò ní wọnú ayé wa. Àmín Jésù. Ẹnikẹ́ni nínú wa lọ́jọ́ náà lórúkọ Jésù omi ìbànújẹ́ kò ní gba ojú wa kan. Àmín Jésù. A ó délé ògo. Àmín. Àánú Ọlọ́run alààyè yóò fọ̀n fún wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ tó rán jáde fún wa lónìí. Ètò Onihinrere Sioni ni ètò tó ń wú lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ Monday. Iṣẹ́ ìránṣẹ́ kan la lọ fún lánàá tó fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe lónìí. Pé a gbọ́dọ̀ mú ìlérí náà ṣẹ. Ọlọ́run wa sọ pé mi yóò mú ìlérí ìfẹ́ mi ṣẹ fún Olúwa. Bàbá wa tí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Àwọn ni Reverend Apostle Ofemi Daniel, Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Ṣẹ́gun Ọlátúnjí ló wà lẹ́yìn lọ́hùn tí a ń wo bí gbogbo rẹ̀ ń ṣe rí bó ṣe lọ kìtìkìtì. 08165537283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. 08165537283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè nígbàkigbà tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bá atọ́kùn ètò yìí sọ. Ọlọ́run alààyè yóò jùmọ̀ wá pẹ̀lú wa. Ògo rẹ̀ kò sì ní fi wá sílẹ̀. Ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Má lọ bá wọn tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀. Má bá wọn lọ síbi tí ò yẹ kó lọ nítorí ipò tó ń là kọjá. Ọ̀rọ̀ Olúwa ló sọ o. Ó ní pé nǹkan wọ̀nyí ló ti sọ fún Jésù ló sọ pé nǹkan wọ̀nyí ló ti sọ fún wa wípé kí ayọ̀ wa kí ó lè kún. Pé nínú ayé yìí ìpọ́njú kún bẹ́ẹ̀. Ṣùgbọ́n ká tújú ká òun fúnra rẹ̀ òun ti ṣẹ́gun ayé. Lórúkọ Jésù agbára ìṣẹ́gun rẹ̀ yóò máa bá ọ lọ ní ìrìn àjò rẹ̀. A ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Onihinrere Sioni. Kí àlàáfíà Ọlọ́run alààyè kó wá pẹ̀lú wa.